kí Portable kó fi tiẹ̀ ṣe tiẹ̀ kó máa lọ lé ẹ̀ o kò sí nǹkan tó fẹ́ kọ́ ń bẹ̀ o tí ò sí nínú ìwé orin wa gẹ́gẹ́ bí abiyamọ àtẹni tó mọ ipa tí Celestial kó wọ́n ti gbẹgbẹ́ Portable náà ṣe pè lélẹ̀ gbàdọ́ bá yá wọ́n ti máa pe Korodom Portable àti ọmọ kékeré kó má tẹ̀rí sí kúkó fi ilẹ̀ tó bá lọ ọbẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sí òní dáa. Lára irúfẹ́ ìkìlọ̀ tó ti máa ń fún Portable nìyẹn o. Ìkìlọ̀ yìí ti wáyé tipẹ́ lọ́gọ́ tí ó fẹ́ lọ sí àárín àwọn sẹ̀lẹ̀ nìyẹn, ṣùgbọ́n èyí tó wà níta báyìí ni ìkìlọ̀ ti ìlú Ìbàdàn tí wọ́n ní kí Portable máa lọ. Wọ́n ní Portable bá gba ìmọ̀ràn ńlá lákọ̀ọ́kọ́. Ẹnìkan tí ó ti kọ́ gba Portable nímọ̀ràn lórí àwọn ibi tí ó ti máa ń lọ káàkiri ni bàbá wòlíì yìí MKO Tibetan tẹ kọ́kọ́ wo fídíò yẹn ṣẹ́yìn náà rántí dáadáa lọ́gọ́ tí awuyewuye bẹ́ sílẹ̀ nígbà tó fẹ́ lọ kọ́ nínú ìjọ sẹ̀lẹ̀ níbi tí ẹ̀mí mọ́ ti ń ṣe iṣẹ́ àṣepé Portable fẹ́ lọ ṣùgbọ́n àwọn wòlíì kan ní kò sí àyè níbẹ̀ yẹn o kó má lọ kọrin sàásùsẹ̀ níbẹ̀ nítorí orin ẹ̀mí orin mímọ́ ni wọ́n máa ń kọ fáwọn áńgẹ́lì nínú ìjọ mímọ́ nínú rògbòlíyọ̀ òun ni wòlíì MKO Tibetan ti jáde tó sì gbà á nímọ̀ràn gẹ́gẹ́ bí alábíàmọ́ Portable lóòótọ́ ṣùgbọ́n ní báyìí èyí tó wà níta ní ti Ìbàdàn tí wọ́n ní kó má lọ o nítorí àwọn ọmọ Ìbàdàn ń dúró dè dáadáa ó sì jọ pé ọkùnrin olórin yìí gbọ́ ìkìlọ̀ bẹ́ẹ̀ lójókòó jẹ́ nítorí àwọn ọmọ Ìbàdàn wọn kò gbọ́n wọn kò gbọ́ nǹkan kan báwa ni ọ̀rọ̀ ń ṣe ṣẹlẹ̀ ẹ máa bá wa kà lọ. Àgbẹ̀ni anybody ò lè kọ́ anybody láyà jẹ ìwọ tó bá mọ̀ pé ó ń dùn ẹ̀ pé èdè pẹ́yìn pé POP lé yín túpànù ẹ kò ṣe POP sí abẹ́ dáàsọ̀ owó lọ́ fi ṣe kí ó yá POP challenge kó bẹ̀rẹ̀ nìbàdàn látẹnu ẹ̀ ní ìlọ POP challenge kó bẹ̀rẹ̀ nìbàdàn kí Ìbàdàn lajú sí because ìgbà tí mo lọ wo bá blow tó pàánù ní rẹ́rẹ́rẹ́ káwọn POP kọ́kọ́ ó yá gbogbo àwọn olówó tó bá lówó lọ́wọ́ ò ṣe POP sílé bàbá rẹ̀ ò tí lówó ipò olówó ò ṣe POP sílé bàbá rẹ̀ ò tí lówó padà sílé bàbá rẹ̀ Ìbàdàn kó lọ sí. Òun ṣe bẹ̀rẹ̀ nìyẹn o wàhálà kan náà ni ó dé láàrin ìyàwó Aláàfin tẹ́lẹ̀ Queen Dami àti Portable ọmọ Ọlálọ́mí wèrè olórin ìdààmú àdúgbò ṣé lára àwọn obìnrin tí Portable gbé sílé tó ń ṣe lọ́kọláya fún ni Queen Dami ń ṣe ṣùgbọ́n lọ́gẹ́ tí wàhálà bẹ́ sílẹ̀ láàrin wọn tí ìjà dé tí orí dòwe lọ́gẹ́ náà ni ọkùnrin olórin yìí sọ̀rọ̀ tó sọ bótò inú ẹ̀ mọ́ ó ní àjà tuntun tí wọ́n ń ṣe lásìkò yìí èyí tó máa ń ṣíwájú obìnrin tó máa ń wà níta gbangba táwọn èèyàn pè ní POP lásìkò yìí kò sí ilé kan báyìí tó nírú ẹ̀ nìbàdàn bó ti rí báyìí àwọn èèyàn Ìbàdàn ti ka ọ̀rọ̀ sí ìsọkúsọ o bẹ́ẹ̀ làwọn kan ń lérí táwọn kan sọ̀rọ̀ ohun tí wọ́n sì sọ náà ni pé lọ́gọ́ tí òde jó bá yá tí wọ́n bá pe gbogbo èèyàn ní eléré tí wọ́n pe gbogbo àwọn èèyàn ní olórin kí Portable Habeeb Òkìkíọlá kó má gbé ijó òun orin tàkásùfì ẹ̀ nínú Ìbàdàn nítorí tó bá ṣe àwọn yóò ṣe kíní ẹ̀ fún un dáadáa wọn làwọn yóò kọ́ ọlọ́gbọ́n àti pé ẹni tó fi àbùkù kan gbogbo ilẹ̀ Ìbàdàn yóò gbà wípé ìjà àgbòrò gan ni orò wọn nílé Ìbàdàn bó ti ṣe wà nìyẹn látìgbà náà lọ́hùn bó lẹ̀ pé Habeeb Òkìkíọlá padà tọrọ àforíjì tó ní kí wọ́n má bínú ẹnu òun rérò tó ta ìtakùtà ṣùgbọ́n ọjọ́ òwà tọ́jọ́ oṣù màtóṣù ọ̀nà táyé kọ́rẹ́ǹsì olórin fújì ọmọ wọn nílùú Ìbàdàn bá ń ṣe pé Portable Òkìkíọlá oníkó wa kọrin kó wá jíjọ ọdún fáwọn èèyàn oníbàdàn bẹ́ẹ̀ ni Portable bẹ̀rẹ̀ sí ní múra làwọn kan bá jáde tí wọ́n ní kó rò dára kó tó lọ o ṣé Portable kò ṣe máa gba irú ìkìlọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó máa lọ tí kìíní kan báyìí kò ní ṣẹlẹ̀ níbẹ̀ ṣùgbọ́n eléyìí ó jọ pé àti àárò òun ọ̀dọ̀fin ọkùnrin olórin yìí jọ ṣèpàdé ni òní Portable bá sọ pé kọ́rẹ́ǹsì olórin fújì tó pè òun síbàdàn bí ẹni pé ó fẹ́ fi àgò mú adé òun ni o ẹ̀yin náà gbọ́ o lẹ́nu wèrè olórin ìdààmú àdúgbò ìyẹn Portable fúnra ẹ̀. Mo gbọ́ pé fẹ́ sẹ́ẹ̀tì mi ọ̀pù ẹnu pọ̀ kàkàkà mẹ́nìyàn lálẹ́ máa mú ẹnu yín pọ̀ rẹ bá tún wá rí wa ẹ máa rẹ́rìn ni ẹ máa dáwó wàá mọ̀kàn tó ṣẹlẹ̀ ó rẹ́mi ara mi ò yá number 1 tùwójú pé ṣíkí ṣe jì lọ́tẹ̀ ìwà tí máníjà mi tí mo máa padà observe àṣé owó tá a wá gbà ó wọlé ó pọ̀ owó tó wọlé pọ̀ tó gba tí máa padà discover pé owó tọ́tẹ̀ àṣé ṣíkí ṣe jì eyín kan lọ́tẹ̀ kí lè eyín kan eyín kò lè ra kílíṣì ẹ jáwọ́ káwọn ọmọ ta fẹ́ wá báyìí síbí pọ̀ jù láàrin wọn àjẹgbíjẹ karahun pipu ṣé ká wà ní àwọn èèyàn kan máa lù mí kọ́ wá pa mí bá ṣe pa Jésù ṣó dáa kọ́ so mímọ́ lẹ̀ kọ́lẹ́mì ló kò pa bá ṣe pa Jésù àwọn fáǹsì Jésù náà lọ pa o ẹ wò wọ́n fẹ́ tọ́ mi lọ pa o mi ò yá lọ wọ́n fún mi ní sí kí n ṣe ìdíwọ́ tí ó lè ra kílíṣì wọ́n ní kí wá fi fèsì ogun owó tí ò kó ra kànáà mi Canadian loud ti máa ń fà yẹn má máa ra golo mẹ́ta.
ju gbogbo ẹ̀ lọ o Portable ti gbóró àwọn tí ó pè fún ṣó nìbàdàn bẹ́ẹ̀ ló sọ dára wípé níṣẹ́ ni wọ́n fẹ́ fi ṣó ọ̀hún tàn wá sí ìbàdàn níbi tí wọ́n ti ń wá òun gidigidi mílíọ̀nù kan náírà ni ó sọ pé òun gbà lọ́jọ́ tí wọ́n ní kó wá kọrin bẹ́ẹ̀ tí kò lọ fún ṣó ọ̀hún yàtọ̀ sí owó nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti pe àwọn èèyàn ìbàdàn ní orúkọ míì níbi tí kìíní yóò já sí ojú rèé ìran rèé.